Africa Content TV. Attention àti ìjàmbó, èyí ti lọ́wọ́ pọ̀. Ọlọ́run gbogbo. Ọba lọ́wọ́, wẹ́ẹ́ bá délé ẹ bá rí jíjà fún. Alẹ́ ìlú onígbà ikú, ẹni mo ní ẹ máa kí sílé. Onígbà ikú wọ́n kí ẹ jà fún. Mamuda. Ọlọ́dúnrún ọ̀rọ̀ kò kí ẹ kí ẹ àdúgbò ṣe. Ìyọ̀lùjọ́ ọmọ tó máa lè ṣiṣẹ́. Èyí ni yóò pa ọmọ tó máa sọ ẹ́. Lábùdà, bàbá ọmọdá, Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń pọ̀ léṣe. Ọmọ ilé ọlọ́dúnrún ọ̀rọ̀ kò kí ẹ kí ẹ àdúgbò ṣe. Ìyọ̀lùjọ́ ọmọ tó máa lè ṣiṣẹ́. Èyí ni yóò pa ọmọ tó máa sọ ẹ́. Lábùdà, bàbá ọmọdá, Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń pọ̀ léṣe. Ọmọ ilé ni ọmọ tó dọ́là. Ọmọ lọ́tọ̀, ọ̀tọ̀ bí ọ̀tọ̀, ọ̀tọ̀ kó lè ní, àlàbí akírísíkù.